hip fọdá èwo mo tó fẹ́ kà yìí. Bàbá Abíálà ọmọ olóòtú fẹ̀jàre ẹ kú ilé. Odùduwà mọ̀ wá láti Mọ́kà, bẹ́ẹ̀ sì ni tá a bá ní ká wò lára àwọn ọ̀ràn Lárúbáwá ló mọ̀ jẹ́. Ṣùgbọ́n báyìí ó mọ̀ ní baba ńlá àwa ọmọ kóòtù òjìrè sí Mọ́kà kọ́ la ti á wá báyìí. Gbogbo fùràpàpà táwọn mọ̀ ń ṣe yìí a mọ̀ tán mọ́ Mẹ́kà. A jẹ́ pé àwa náà ní ẹ̀tọ́ sí àwọn owó tí àwọn Saudi Arabia ń gbànú o, torí pé nígbà tó jẹ́ pé Odùduwà ọmọ ọba ní Mọ́kà ni ó kúrò ńbẹ̀ ni ló fi wá síbi bíi òun náà lẹ́tọ̀ọ́ àtijọba Mọ́kà. Àbí a jẹ́ pé ká lọ béèrè ẹ̀tọ́ wa lókù báyìí o, gbogbo ọmọ kóòtù òjìrè àti lọ́lá ń bì kan tá a gbàgbé tá a tún wá rántí báyìí àwa di àti lọ́lá. Yé jẹ́ àtànra wa jẹ. Gẹ́gẹ́ bí ìwé bàbá wa Reverend Samuel Johnson tá a tún mọ̀ sí Àrẹ̀mú tí wọ́n ṣe kọ́ nùwé wọn. Èmi ò wá sọ fún yín pé bàbá yọ̀ mọ̀lẹ́bí púpọ̀, torí wípé wọ́n ní àgbà ní bá ní tòlú o, ọmọdé ní rólé dé ní. Tágbà bá ṣe tí ọ̀bá tọ́ tán bá tó tí ò tó, àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ńkọ́ wọn wà kẹ́kọ̀ọ́ látara àwọn àgbà wọn pé kí ni nǹkan tí wọ́n ṣe tí ọ̀dá tí kìíní yóò fi tò káwa náà ṣe kí ni ká lè bá wa ṣe é. Bàbá Abíálà ọmọ olóòtú fẹ̀ bó o ní tọ̀hún ṣe rí gan. Tá a bá ní ká bọ́ sínú ìwé bàbá wa Reverend Samuel Johnson bọ́mọ̀ sí kọ́ bẹ́ẹ̀ mọ̀ nù. Ṣùgbọ́n bàbá náà wá kọ́ tán, bàbá náà wá bọ́ sísàlẹ̀ ìwé náà. Tẹ́ bá lọ sí from page 4, 5, 6, 7 ẹ bá gbọ́n tí mò ń sọ yìí mbẹ̀. Bàbá ní wípé gbogbo ń tẹ̀ ń wò táwọn kọ yìí o, kì í ṣe wípé ọwọ́ ọba àbọ̀wọ̀ joyè làwọn ti gbà o, ọwọ́ Captain Clapperton ibẹ̀ làwọn ti rí o. Torí Captain Clapperton sọ wípé ńgbà tóun lọ bá Sultani Sokoto sọ̀rọ̀ nígbà náà ń lọ sọ fóun nítorí sọ fóun yìí ń lòun kọ́ lẹ̀, kì í ṣe pé ẹnu ọba àbẹ́nu òjòyè lẹ́kú òtò òjì lòun ti gbà á, kì í ṣe pé ẹnu wọn kì í sáwọn náà sọ. Òun náà sì ni Reverend Samuel Johnson náà sì kíni o ló gbé sọ́ọ́lẹ̀ fún wa nínú ìwé náà. Òun náà sì lọ́pọ̀lọpọ̀ wa náà ń rú káàkiri lẹ̀ tí gbogbo wa ń gbé kiri lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí. Jẹ́ kí kò wá jẹ́ pé a ní ṣe láti ṣe báyìí. Bàbá náà wá tẹ̀ ẹ́ wájú nínú ìwé wọn. Wọ́n wá sọ fún wa wípé tọ́ o, àwa ọmọ kóòtù òjìrè o, a ní ṣe láti ṣe o, a gbọ́dọ̀ ṣe kíni mọ̀ bá ṣe darí kíní yìí tá a kò wọgbó. Ìyẹn ni pé bàbá náà sí wa ń gbẹ́rẹ́ pàkọ́ láti jẹ́ ká mọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ o, lóńgẹ́ gan fún ara rẹ̀ ńkọ́ ewu ni. Gbẹ́rẹ́ pàkọ́ ẹlẹ́kẹ̀ẹ́ tó sí wa ni wípé àkọọ́lẹ̀ burúkú ti wà lórí wa o lọ́wọ́ àwọn èèbó onímútọ́gílà òsì o, ká mọ̀ bá ṣe ṣe kíni o, bá ṣe yanjú nǹkan wa. Ìyó ayé gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá o, gbogbo àwọn ọmọ fẹ̀, gbogbo àwọn ọmọ fẹ̀, gbogbo àwọn ọmọ fẹ̀, gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè, gbogbo àwọn ọmọ kẹ́dùn, iṣẹ́ ń bẹ fún wa láti ṣe o. Ìtàn yìí ẹ jẹ́ kí gbogbo wa ó dìde ká kọ́ bí ara sí i, ká sì mọ̀ ṣe kíni ká mọ̀ bá ṣe fọ yẹngayẹnga. Fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ agbárùkù ti ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ kóòtù òjìrè tí ń sọ̀tàn tí ìṣẹ̀lẹ̀sìn ẹ dákun ẹ jẹ́ agbárùkù tí wọ́n o, níta nílò láti ṣe nu o. Àìjẹ́ bẹ́ẹ̀ ewu ń bẹ lóko lóńgẹ́ gan kọ́ fún alára rẹ̀ ewu ni. Àbọ̀rú àbọ̀yè fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè pátápátá.